Ẹ kú dédé àsìkò yìí onílé mo kágò kí n tó wọlé o. Amẹ́ríkà wípé Turkey ń bọ̀, Israel ó gbèjà ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ afẹ̀míṣòfò. Ṣé kò yẹ kó ti sú wa ni? Nígbà táwa fúnra wa ò tó ìjà ara wa gbè, táwọn alábọ̀dé àtàwọn ẹni bí sì wà láàrin wa, wọ́n ti gbilẹ̀ kì í ṣàná kì í ṣòní. Nígbà tó jẹ́ pé gbogbo àwọn tó jù wá lọ tí wọ́n ń ṣojú wa lórí orílẹ̀-èdè yìí àti nínú ẹ̀yà kọ̀ọ̀kan alágbára ni wọ́n, tí wọ́n sì bìlíìfù wípé agbára wọn ju tọlọ́run lọ. Àwọn tó jẹ́ pé ibi tí wọ́n bá fẹ́ dé ni wọ́n fẹ́ dé. Ẹni tí wọ́n fẹ́ tẹ̀ mọ́lẹ̀ débi tí wọ́n fẹ́ dé kò kàn wọ́n. Gbogbo ohun tó bá fẹ́ gbà ni wọ́n fẹ́ fún làwọn tó ń ṣojú wa lórí orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn kan gbé pé US Senator Ted Cruz accuses Nigeria officials of complicity in attack on Christians. Wọ́n accuse àwọn aṣojú àwọn èèyàn pàápàá àwọn tí wọ́n a lè pè ní ẹ̀mọ́jà bàbá lólóṣèlú, bàbá láwọn ìjọba, bàbá láwọn gbá nǹkan mìíràn ó pè tí wọ́n bá dẹ̀ rí kan pé bára ayé bá ṣe dáadáa àní rántí ará ọ̀run. Àìṣe dáadáa ará ayé la fi rántí ará ọ̀run. Bí àgbàlagbà bá jẹ ẹ̀kọ tó dáa jẹ tí ò fọmọdé jẹ, tó bá pọmọdé kó wá kó ewé yìí lọ, ọmọ wọn ò ní dá lóhùn, á gúnjìká ní àgbàlagbà yẹn ni ó padà dìde, yóò kó ewé ẹ̀ láàtàn torí òun ló dájẹ síkùn ara ẹ̀. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti di tàwọn èèyàn kan tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ kó ṣẹlẹ̀ ńbẹ̀ ló máa ṣẹlẹ̀, tí wọn ò bá fẹ́ kó ṣẹlẹ̀ ẹ̀ ní gbọ́ pín. Ṣé bá ń sọ? Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan aburú tó ń ṣẹlẹ̀ tí ò bá jẹ́ social media, ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa ló jáwọ́ ní ilé iṣẹ́ ìròyìn tó pọ̀ jù báyìí. Olójú ìròyìn tẹ́ lè gbọ́ ńbẹ̀ tó bá ti máa tàbùkù bí tí wọ́n ti ń jẹun. Ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ́lọ́run rí. Ọ̀gbẹ́ni US Senator tó sọ̀rọ̀ yìí, Ted Cruz, tó ń accuse, kí ni accusation rẹ̀ fẹ́ mú wá? Ẹ má bínú o, ó lè jẹ́ èrò tèmi, ó yàtọ̀ sí tiyín, bitter truth ni. Ìtẹ́ lè sọ fèmí pó fẹ́ mú wá ojú wípé ó ń jẹ́ káwọn ará ayé, gbogbo àgbálá ayé kán mọ̀ wípé tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àwọn alágbára mọ̀ sí. Torí téèyàn bá tú òyìnbó yẹn dáadáa, accuses Nigeria officials of complicity in attack on Christians. Àwọn wo ni officials tí wọ́n ń fọwọ́sowọ́pọ̀ tàbí tí wọ́n ń lẹ̀dí àpò pọ̀ láti gbógun ti àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà? Àwọn wo, irú èèyàn wo làwọn tí wọ́n forúkọ wọn jáde pé àwọn ló ń sponsor àwọn agbésùnmọ̀mí, àwọn afẹ̀míṣòfò? Látìgbà tí wọ́n ti forúkọ wọn síta, a gbọ́ ìdájọ́ tàbí ìfọwọ́ òfin mú ẹnikẹ́ni. A dẹ̀ ń retí àwọn ará Amẹ́ríkà kán wá ràn wá lọ́wọ́. Ṣó dìgbà tá a bá kú tán? Torí pé àwọn nǹkan tá a mọ̀ la mọ̀, agbára ju agbára lọ. Ipò jupò, àwọn kan ò sì ní ipò kankan ṣùgbọ́n tí wọ́n ju ẹni tó wà nípò lọ, àṣẹ tán bá pa ló máa múlẹ̀. Bọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí nù. Wọn à lè fọwọ́ òfin gbé ẹni tó bá ń ṣe tiwọn. Ó dijọ́ tó o bá lò ṣe tiwọn mọ́ kó o tó mọ̀ wípé o ò sínú ayé gidi. Kí ni àwọn Kìrìsìtẹ́nì ṣe? Kí ni Mùsùlùmí ilẹ̀ Yorùbá níbí ni mò ń sọ, kò sí tó kàn mí lọ títí mọ́ pẹ̀lú àwọn tó wà lókè ọya, bó tiẹ̀ jẹ́ wípé kì í ṣe àwọn Fúlàní ni wọ́n ń pa. Ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ kàn ya tiwa. Wọ́n ń gbé e bọ̀ lọ́dọ̀ wa, bá a ṣe ní ìgbà mọ́ra ló kàn mí. Ó ti accuse Nigeria officials báyìí. Ó ṣeéṣe kán jáde kán ní irọ́ ló ń pa o. Àwọn ò lè dí àpò pọ̀ mọ́ àwọn afẹ̀míṣòfò. Ṣùgbọ́n béèrè táràlú ó bi wọ́n léèrè. Bẹ́yìn ṣe múra lẹ̀ àti dáhùn pé ìbanilórúkọ jẹ́ ni,
ìbéèrè táráàlú ó béèrè lọ́wọ́ yín ni pé kí ló dé tẹ́ ẹ̀ rójú tù ú tàbọ́nà àbáyọ sí ìpànìyàn ṣayọ̀. Yes, mi ò fẹ́ gbàgbọ́ wípé kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa. Ìdí ni pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni wọ́n ń pa, ṣùgbọ́n rú mùsùlùmí wò, mùsùlùmí tí kì í bá ti ṣe Fúlàní pípa ni. Ẹnìkan jáde nígbà tí bàbá Oyèdépò sọ̀rọ̀, ó ń bú bàbá yẹn pé kí ló dé tó ń bú gbogbo Fúlàní. Inú mi dùn pé Fúlàní ẹgbẹ́ tó jóbìnrin jáde síta pé àwọn làwọn ń dà lúrú, kó bá àwọn Fúlàní ẹgbẹ́ àwọn sọ̀rọ̀, wọ́n ń bà wọ́n lójú jẹ́, wọ́n ń bà wọ́n nínú jẹ́ nítorí àti sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan nílùú tó lọ́ba tó níjòyè. Ọdún 8 tí Buhari lò ń bẹ̀, kí ló fi ṣe? Mò ń bọ̀ wá síbẹ̀. Ìkànnì Ìjùgbà máa sàlẹ̀ tí ń wò wá. Bitter Truth lórúkọ ètò, Ṣeun Agboola lórúkọ tèmi. Ẹ má wàá gbàgbé pé ọ̀rọ̀ tí US Senator sọ yìí, wọ́n ń pè nìkan ní Baba Ahmed. Ó sọ̀rọ̀ kan nígbà kan, Daily Post gbé ọ̀rọ̀ tí US máa fi sí orí ìkànnì nísìn. Ok, mo tẹ̀ ti fi sí ẹ tí ń wò. Ọ̀rọ̀ tí Baba Ahmed lórí Daily Post náà máa fi sí. Baba Ahmed ní don't allow foreign interest to divide us. Baba Ahmed on Trump's blacklisting of Nigeria. Pé Trump ń ba orúkọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ni. Ká má ṣe jẹ́ kí ọ̀rọ̀ Trump kó pín wa níyà. Àwọn nígbàgbọ́ nínú peace, ṣùgbọ́n wọn ń ṣe ẹni àlàáfíà, ẹni àṣetánì làwọn tó ń hùwà tó ń hù nínú ìran wọn. Ṣùgbọ́n ẹ jẹ́ n béèrè kan, ṣé Baba Ahmed tó sọ̀rọ̀ yìí kò mọ ohun tó ń lọ? Ibi tẹ́ ẹ ti máa mọ̀ wípé wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n dẹ̀ jẹ́ ẹnìkan tó jẹ́ wípé tí wọ́n bá ń gbààyàn létí, àwọn ni wọ́n mọ̀ pariwo fún gbogbo àgbáláyé kó tó di pé gbogbo àgbáyé wá mọ̀. Ariwo tí wọ́n ń pa tẹ́lẹ̀ láyé Buhari ni pé wọ́n fìyà jẹ Fúlàní. Tí Fúlàní bá kẹ́ran lọ sínú oko olóko, tó bá di wàhálà tí Fúlàní pa olóko ní ayé Buhari, tí wọ́n padà gbé jáde ni pé àgbẹ̀ yẹn kò lẹ́tọ̀ọ́ àti dojú ìjà kọ Fúlàní, oníkálukú ló lẹ́tọ̀ọ́ àti gbébi tó bá wù. Ṣùgbọ́n wọn ò sọ fún wa wípé oníkálukú ló lẹ́tọ̀ọ́ àti máa ba ẹnìkejì nínú jẹ́, torọ́ ọmọ Yorùbá kankan lọ bà wọ́n nínú jẹ́. Ibi tó ti yẹ ká kíyèsára nìyí pé ẹ má allow foreign interest to divide us. Tí foreign interest bá divide wa, táwa fúnra wa bá béèrè fún ìpínyà, ẹ̀ṣẹ̀ wo ló wà ń bẹ̀? Ẹ ṣe fọ̀rọ̀ lẹ̀ kẹ́ ẹ jẹ́ kí foreign interest kó divide wa. Ṣùgbọ́n káwọn Trump, àwọn foreigners náà, tí wọ́n bá nìkan ṣe láti gbèjà wa, kán mọ̀ fi falẹ̀. Kíní yìí ń pọ̀, ẹjọ́ ọ̀rọ̀ ojoojúmọ́ là ń gbọ́. Kí ló ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n fẹ́ gbèjà wa àti àwọn aṣojú wa lórílẹ̀-èdè Nàìjíríà? Kí ló ń dá Trump dúró? Torí tí onílé ò bá ṣílẹ̀kùn fàlejò, àlejò ò ní wọlé. A tún máa padà pàdé lápá kejì. Bitter Truth ni ẹ mú sọ́wọ́ o, nítorí àkókò ni mo ṣe gé kúrú. Bónílé ò bá ṣílẹ̀kùn fàlejò, àlejò ò ní wọlé. Bónílé bá wá sọ pé àlejò má wọlé, tálejò bá fagídí wọlé, wọn ò kígbe olè lé lórí. Wọ́n ní US Senator tó sọ̀rọ̀, Ted Cruz, accuses Nigeria official. Kí ni wọ́n rí? Ìwádìí wo ni wọ́n ṣe débẹ̀? Accuses Nigeria official. Who are the officials? Àwọn wo lọ officials tí wọ́n ń sọ nípa ẹ̀? Àwọn wo tún ni àwọn tí wọ́n forúkọ wọn jáde pé àwọn ni wọ́n sponsor àwọn bandit? Accuses Nigeria officials complicity, lẹ̀dí àpò pọ̀ in attack on Christians. Ṣé lóòótọ́ ni wọ́n attack Christian? Ṣé rọ ni? Ẹ jẹ́ á pàdé lápá kejì. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.